madam ẹ̀yin mo bá lọ́rọ̀ jerry advice tèmi máa fún yín ni pé jerry ní London Switzerland America tó ti yẹ àtúrà wàá jáde gan irú bàbá báyìí wọ́n máa ń castrate ẹ̀ ni tájá bá ń rìn káàkiri tó ń rìn tó jẹ́ pé kò gbọ́dọ̀ rí abo ajá báyìí ó máa fi lé ni irú nǹkan tó yẹ kó ṣe fún bàbá yìí ni wọ́n á castrate ẹ̀ lọ́wọ́ kan lẹ́sẹ̀kẹsẹ̀ ara ẹ̀ máa balẹ̀ ni. ẹ gbọ́ èmi ní jẹ́ kásíláàtì ti ń pariwo náà. ẹ wò ó bóyá kò yé yín nǹkan tó ń sọ ní pé ṣe ló yẹ kán tẹ̀yìn lọ́dà. of course wọ́n á tẹ̀yìn lọ́dà. kán tẹ̀yìn lọ́dà. ọ̀dà mi ibò. láì sájà kí wọ́n tẹ̀mí lọ́dà ló fi èbó sọ rẹpẹtẹ tóun bàbá rẹ ni wọ́n kásíláàtì wọ́n kó slot bàbá rẹ èmi tí mo sọ ni mo sì fògùn gbárí lórí ẹ wọ́n kásíláàtì bàbá rẹ. láyé yẹn má jẹun gbọ́ bàbá mi. mo tọ́ mọ̀ bàbá rẹ. màá yọ̀bọ sí yín o abẹ́wọ́ lọ gbogbo òsì. kúkú pa mí ò gbé mi pọ̀n lẹ́ẹ̀kan ọmọ ìyá ọyẹ wọ́n bá tètè pẹ́ mí kúkú gbé mi pọ̀n lẹ́ẹ̀kan ọmọ ìyá ọyẹ. èmi mi rò pé bàbá yìí kú rí sá. sàkàrà olóòjé òjé ló yọ gàgàn wèrè ní í ṣe wọ mọ mọ pàrọ̀ mi ò lè ta létí rẹ wèrè ní í ṣe ọ.